nínú ọ̀nà tá ń gbà ṣe ìtọ́jú aláboyún ni oyún gbígbé pamọ́ wà. Wọ́n máa ń gbé oyún pamọ́. Tí bá bí ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ṣé tán bá gbóyún pamọ́, ṣé oyún yìí ò kí ń develop ni? Ṣé oyún yẹn tán bá sọ pé wọ́n gbóyún pamọ́, oyún yìí ò kí ń develop ni àbí? Irọ́ ni, oyún ó máa ń develop. Ẹ̀yin tí ẹ̀ ń wẹ nìyẹn lẹ̀ ní mọ̀ pé ẹnìyẹn lóyún, but ẹnìyẹn máa mọ̀ nú ara títí ẹ̀. Ó máa develop, but ẹni tó gbóyún sínú nìkan ló máa kó yún òun rú, but ẹ̀yin tẹ́ ń wò níta ẹ̀ ní mọ̀ pé ó lóyún pẹ́pẹ́. Ẹ máa normal rẹ̀ náà lẹ máa rí. Yorùbá science ni. Yorùbá science ni. So oyún yẹn máa thank you bàbá Fádárà, oyún yẹn máa develop bẹ̀yẹn ò ní rí ti yín. Ìdí dẹ́pọ̀ tí àwọn bàbá wa fi máa ń gbóyún pamọ́, àwọn ajogún ń bẹ tó máa ń jẹ àwọn ilé tó máa ń moyún. Ẹ orúfá tí mo kì lẹ́ẹ̀kan rẹ̀ jágùn mọ́ Láwọlé Ọládìyàn tó yẹ pé tíyàwó ẹ̀ bá ti lóyún, áyàn lé àgọ́ àmàrò káàkiri, ìrálẹ̀ rẹ̀ máa gbọ́ àmàrò káàkiri, aróhùnwẹ̀ olórí àjẹ́ ti dúró tó fẹ́ yọ ọmọ tó fẹ́ yoyún ẹ̀ jẹ, ó fẹ́ yoyún rẹ̀ jẹ. So gbogbo agbára yìí làwọn bàbá wa máa ń lò. Then àwọn bàbá wa máa ń gbóyún pamọ́ nígbà tí wọ́n bá tó bá jẹ́ pé ìyàwó wọn bíyá oyún ẹ̀ òkè tó àsìkò tó fi máa ń bí due to ẹnu ayé, wọ́n á gbé oyún yẹn pamọ́. Oyún gbígbé pamọ́ yàtọ̀ sí oyún síso kọ́. Tá a bá gbé oyún pamọ́ tó bá ti di ìgbà tó yẹ kó obìnrin yẹn kó bí ọmọ yẹn, ọdún ọjọ́ àti 5 lọ́mọ máa ń lò ní obìnrin. Ọdún ọjọ́ is 305 days. Now 305 days yìí dúró ó túmọ̀ sí 10 months. Ìtọ́jẹ́ kan ròbẹ́ náà ni pé minimum of 7 months, maximum of ọdún ọjọ́ àti 5, which is oṣù mẹ́wàá àtọjọ́ 5. Tó bá ti kọjú oṣù mẹ́wàá àtọjọ́ 5, nǹkan míì ti wọ̀ nìyẹn. Tẹ́ bá dẹ̀ wo ìbejì dáadáa, ìbejì máa ń pé oṣù mẹ́wàá dáadáa. So àwọn ajogun gangan máa ń kó sínú oyún, but wọ́n ti ṣe kíni, wọ́n ti gbé oyún yẹn pamọ́, kò sí nǹkan kan tí ó rí lẹ́yìn ẹni tó ṣe ọkọ ìyàwó tán jọ mọ̀dí àwò yẹn àtòbí tán ṣe fún àgbà mẹ́ta náà ni ó mọ̀dí ẹ̀ta. Ọ̀tọ̀ nìkan ọ̀tọ̀ lóyún kí síso kọ́. Ìyàtọ̀ tó wà láàrin ká soyún kọ́ àti ká gbóyún pamọ́ ni wípé tẹ́ ẹ bá gbóyún pamọ́, ìgbà tó yẹ kóbìnrin yẹn bímọ yẹn gangan tó jẹ́ the expected day rẹ̀. So ìgbà tó yẹ kó bímọ yẹn gangan ó máa bí lọ́jọ́ yẹn. Kí ló ṣẹlẹ̀? Ṣé ìyá alágbájá lóyún ni? Àwọn kan lóyún, ṣe bá rí wọn lọ́jà lánàá ni? Bá ṣe gbọ́ nìyẹn. But tán bá soyún kọ́, tí oyún yẹn tán bá sọ kalẹ̀ bí tán so kọ́ sí tó fi dijọ́ tó yẹ kóbìnrin yẹn bímọ, kò ní bí o. Kò ní bí o. Kò ní bí o. Kò ní bí o tán ibi tán dè mọ́, tán di oyún yẹn mọ́, tán dè mọ́. Àwọn èèyàn kan máa ń ṣe agbára lò ní. Tán bá náà di oyún mọ́yàn ní kó ń gbà míì, ó máa ń ní ìdí. Ẹ wo àwọn tó máa ń bímọ premature tó jẹ́ wípé oyún yẹn lélẹ́yìí, ìgbà tí ó tásìkò lóbìnrin yẹn máa bí, ó lè bímọ yẹn ní, ó lè bí ní bóyá oṣù 5. Ẹjọ́ oṣù 5 kí ni tó fẹ́ lò? So wọ́n á ní ẹja jù yẹn mọ́ níkùn. Sódà tó bá ti fẹ́ bí lóṣù 5 kò ní rí bí. Oṣù 9 yẹn lákàn sí kíni, lákàn lọ unlock ẹ̀. Tá bá ti unlock ẹ̀, ó dẹ̀ máa bí. Ẹ gbọ́ mi dáadáa, oyún dídè mọ́yàn níkùn pé premature ló máa ń bímọ ẹ̀, kò kí ń bímọ ẹ nígbà tó yẹ kó bí. Tó bá ti pé oṣù 4 báyìí ló máa bí. Aṣọ ògbó náà ń pè é. Aṣọ ògbó òun làwọn bàbá wa ń pè aṣọ ògbó. Obìnrin tí aṣọ ògbó bá ń dà láàmú tó bá ti pé oṣù 4 oṣù 5 ló máa bímọ yẹn. Aṣọ ògbó dẹ̀ máa ń kú ni because kò lè yè, kò tí ì parí life cycle ẹ̀ nínú ìyá ẹ̀, kò tí ì fọ́ọ̀mù tán, ó máa kú ni. Tí wọ́n ti wọ́n mọ̀ bí aṣọ ògbó ló ń dobìn yẹn láàmú, wọ́n wá ní ẹ̀yẹ̀tẹ̀ dóyún yẹn, ẹ̀yẹ̀tẹ̀ dé mọ́ lára. Tán bá wá dé tán, bóyá ọkọ ẹ̀ náà lọ fún lágàdàgodo yẹn,
bóyá nù kòkò tán kó sí bí ọkọ ẹ̀ náà gbé fún pé kó lọ bò mọ́lẹ̀ pé tó bá ti dìgbà tó yẹ kóbìnrin yẹn bímọ kó lọ wú kó fọ́ mọ́lẹ̀ àbí kó ṣí àgádágodo yẹn àbí kó ṣe nǹkan kan sí i. But nígbà míì àwọn ẹni bí náà wọ́n máa ń lò ó àbí kó jẹ́ wípé nígbà tí ọkọ tó ń fún lágádágodo yẹn bí tó lọ fi sí bí yóò lọ síbì kan àbọ́kọ yẹn kú àbọ́kọ yẹn sọnù àbí nǹkan kan ṣẹlẹ̀ ló fi jẹ́ wípé tán bá ṣe àṣọ ògbó táṣọ ògbó bá ń dáyàn láàmú tán wá di oyún tán doyún yẹn mọ́ níkùn èèyàn kan àbẹ́yàn méjì gbọ́dọ̀ mọ̀ nípa rẹ̀ but ó tún léwu ẹni tẹ́ bá fẹ́ kó mọ̀ nípa kíní yẹn ó gbúdọ̀ jẹ́ ẹni tẹ́ ẹjọ́ múlẹ̀ because òun náà lè lọ mú àgádágodo yẹn àbí nǹkan yẹn ó lè lọ bínú sọ́nù tó náà mọ̀ fẹ́ fi ṣèkà tó yẹ pé tẹ́ bá débi bẹ̀ tẹ́ bá débi tí ẹgbẹ́ kíní yẹn pamọ́ sí wọ́n lè ti fọ́ tó má dẹ̀ ti lè fọ́ báyìí wà láàdé nìyẹn ọ̀rọ̀ dìkalẹ̀ òbòrìkìtì ìkalẹ̀ ó ti di sí àwọn àgbààgbà so kíní yẹn wọnú ara wọn ní but àwọn bàbá ò kì í mọ̀ de oyún mọ́yàn níkùn tí ò bá jẹ́ wípé wọ́n rí pé àṣọ ògbóǹdógún yẹn láàmú so ìyàtọ̀ wà láàrin ká doyún mọ́yàn níkùn àti ká gbé oyún pamọ́ gbígbé oyún pamọ́ oṣù tó yẹ kóbìnrin yẹn bímọ yẹn náà ló máa bí oṣù tó yẹ kó bímọ yẹn náà ló máa bí so wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa rí obìnrin yẹn lọ èyí tó yẹ kó jẹ láṣìjẹ ó máa jẹ èyí tó yẹ kó lò lọ́sí ó máa lò èyí tó yẹ kó mú ó máa mú báwo wá làwọn bàbá wa ṣe mọ jẹ́ńdà tó mọ